Nǹkan kan o, nǹkan ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run yìí. Mo rí nǹkan tó yà mí lẹ́nu o. Inú fíìmù mo ti máa ń rí àṣé máa ń ṣẹlẹ̀ lójú ayé. Gbogbo ẹ̀yin ọlọ́mọkùnrin ẹ̀yin dà, ẹ bọ́ síbí ẹ tún wá wo ohun tó ṣẹlẹ̀ yìí o. CCTV kámẹ́rà ló tú àṣírí obìnrin yìí. Gbogbo ẹ̀yin ọkùnrin tó ṣe pé àkùkọ adìẹ ní gbogbo obìnrin lẹ máa fẹ́ tàbá lé lórí. Ẹ tún wá wo ohun tó ṣẹlẹ̀ yìí o. Eléyìí kọjá ó yanilẹ́nu gbáà. Ẹ wò ó. Ẹ wo ọmọbìnrin yìí lọ́gànjọ́ òru. Ẹ wo ohun tó ṣẹlẹ̀. Ṣàdédé ló ṣàdédé padà tó dẹ̀ di ajá o. Ẹ wò ó. CCTV kámẹ́rà ń ló gbé o. Ẹ wò ó. Ẹ ti rí ẹ wò dáadáa. CCTV kámẹ́rà ló tú àṣírí rẹ̀ o. Ẹ wò ẹ ti rí. Gbogbo ẹ̀yin ẹlẹ́mọkùnrin tó ṣe pé gbogbo abo tẹ́ ẹ bá ti rí báyìí lẹ́ẹ̀ máa fẹ́ gùn. Eléyìí kọjá bẹ́ẹ̀ o. Àti gbogbo ẹni tó ṣe wípé bẹ́ẹ̀ bá ti rí ẹranko kẹ́ranko báyìí ẹ sì máa jùkò lù ú. A ò ní ṣe kòńgẹ́ aburú o. Ṣẹ́yìn náà ti rí ohun tó ń ṣẹlẹ̀ yìí bí ó ti ń ṣẹlẹ̀ káàkiri rèé o. Kódà láàrin ọjà ọ̀pọ̀lọpọ̀ ẹranko níbẹ̀ tó ṣe pé wọ́n á sì padà wá dé èèyàn. Wọ́n á sì wá nájà báwa náà ti ń nájà. Àgbọ̀nrín ńbẹ̀, ewúrẹ́ ńbẹ̀, ajá ńbẹ̀, òkété ńbẹ̀ o. Bọ́ ti máa ń káàkiri nù o. Ẹ wo ọmọbìnrin yìí. Ẹ wo bó ti padà tó dẹ̀ di ajá lọ́gànjọ́ òru. CCTV kámẹ́rà ló tú àṣírí rẹ̀. Ẹ wò ó, òun rèé o. Ṣé ẹ ti rí dáadáa? Ẹ wò ó. Ẹ̀yin ọkùnrin olójú kò mú ò lọ. Ẹ máa bà ńlẹ̀ o. Ní ṣe kòńgẹ́ aburú o. Ó lágbára o. Ó ń ṣẹlẹ̀ nú ayé o. Kì í ṣe nú fíìmù nìkan ní ti ń ṣẹlẹ̀ o. Ẹja máa ṣọ́ra wa o. Wọ́n ń pè é fọ́lọ́ ń ṣọ́ ojú lọ́ fokùn ọ̀gẹ̀dẹ̀ pẹ́. Ẹni bá ń ṣọ́ kóun náà máa ṣọ́ra rẹ̀ o. Nílùú gbàdí ayé o. Kò jù bẹ́ẹ̀ lọ ire o.